láṣẹ àwa ò máa jábọ́ bá kú wọ́n fọmọ gbábẹ́rẹ́ Àyìndé Gani Ládé. Wọ́n tún fún lọ pàṣẹ. Wọ́n fọmọ gbábẹ́rẹ́ Àyìndé Gani Ládé. Wọ́n tún fún lọ pàṣẹ. Wọ́n tún fún láṣẹ. Àtọ̀ pàṣẹ wọ́n tún fún láṣẹ. Wọ́n lẹ́ni tí ó gbà kó bá sọ́kọ̀ kó sáré. Wọ́n tún fún láṣẹ. Àtọ̀ pàṣẹ wọ́n tún fún láṣẹ. Wọ́n lẹ́ni tí ó gbà kó bá sọ́kọ̀ kó sáré. Níjọ́ tó ń lọ sódò gbogbo ayé ló gbọ́. Ẹ̀pẹ̀ mi títí lọ́dọ́rùn mẹ́rin ayé. Àgọ́ búlọ̀ sọ gangan. Ẹ̀pẹ̀ mi títí lọ́dọ́rùn mẹ́rin ayé. Àgọ́ búlọ̀ sọ gangan. Ìṣekúnjó. Kúnjó ìṣekúnjó òṣùpá ayé òkú kan. Wọ́n ń ṣòfò àtàn. Orò ń ké o. Ń ké orò ń ké òṣùpá ayé òkú kan. Wọ́n ń ṣòfò àtàn. Mo ríran wo níjọ́ tó bá ń dòdò bọ̀ wálé ojóṣì mẹ́rìndínlógún. Ìyẹn ṣojú mi, ó ṣojú mi, ìyẹn ṣojú mi, lọ́ba ti kọ́ ṣe kà ó, kó tó darí wálé. Ìyẹn ṣojú mi. Ó ṣojú mi, ìyẹn ṣojú mi, lọ́ba ti kọ́ ṣe kà ó, kó tó darí wálé. Níjọ́ tó fún lájẹ tó ń gbọ̀ pàṣẹ, a ò rírú èrò tá a rí nílùú Ẹ̀pẹ́ rí. Gómìnà ẹni rere. A ò rírú èrò tá a rí nílùú Ẹ̀pẹ́ rí. Gómìnà ẹni rere. Lọ́pọ̀ bá láṣẹ. Àtọ̀pàṣẹ ló fọ́n bá láṣẹ láti jà kọ́ńté o, ló fi dàlé lọ́wọ́. Lọ́pọ̀ bá láṣẹ. Àtọ̀pàṣẹ ló fọ́n bá láṣẹ láti jà kọ́ńté o, ló fi dàlé lọ́wọ́. Àjẹ́ gba bí. 25 years péré lẹ́yìn lò mo fẹ́ sọ fún yín pé tẹ́yìn náà bá wò dáadáa ó jọ ló ń da jù bẹ́ẹ̀ lọ fún yín aláìlúwa ó máa sàn fún yín ní sà á tutù fún yín gbé mu sà àti wá lọ́dún yìí sà èmi náà sáà kì máa wá lọ́dún tó ń bọ̀ èyí ni mo máa bá mi báyìí sà àwọn sẹ̀rẹ̀sẹ̀ abẹ́sẹ̀ wọ́n máa sẹ̀rọ̀ ọmọ ẹ̀mí sẹ̀rọ̀ ọ̀nà ọ̀nà yìí wọ́n máa ṣẹ̀wọ̀ wọ́n máa ṣe ṣe o. And that's why whatever the problem I always go back to him that he represents the Oshi, the owner of Ishiwo, and if truly I'm the true son of Ishiwo, when he bless me I take the blessing and accept it. So anytime they ask me Tunji what I do at the palace I always be happy to pray for him because mi ṣe ń súre fún yẹn ẹ̀rọ kan ni mo ṣọ́ sí mẹ́rin tó kù yẹn ọ̀dọ̀ mi ló ń bọ̀ aláìlúwa iwájú mọ gbogbo pàṣẹ iwájú lè máa lọ sà tọmọtọmọ ní o kọ́nà kan fọ ọmọ rẹ̀ kò máa kú náà ikàn kó wọ́n kọ́ ọmọ rẹ̀ kò kú ọmọ máa sàlá símsọ kọ́nà kan fọ ọmọ rẹ̀ ọmọ àtọmọ rẹ̀ kó kú lójú rẹ̀ ọmọ máa sì. bàbá kábíyèsí wa ṣe 25th year coronation àwọn kan lájọ bẹ̀rẹ̀ nígbà yẹn àwọn kan wà náà dẹ̀ sí. adájọ́ ṣe ilé gbogbo àwọn ààrẹ àwọn ẹ̀gbọ́n fún wọn tó ń bá dá sí ìdájọ́ ọ̀dọ́ ọ̀gbọ́dọ̀ bá yìí sọ Ọlọ́run tí àwọn tí Ọlọ́run tẹ̀lé dá wá sí tá à ń ṣe 25 year anniversary lónìí àwọn náà ní lọ kánjú bá wọn kábíyèsí ẹrú àgbó ẹrú àtọ ẹnìrú àdánù lọ́rùn mi yóò reign sir. No, just like I said the last time we met here, the issue of today is not the issue of 25 years ago. Many physical development, economic development. We have seen that right from Odolofa to this place, a lot of physical development. And what is the yardstick? What is the yardstick of measuring the growth of any community? Is when you see buildings here, business, and to cap it all, the number of youth that were in this community 25 years ago, you can count them. You can't count them now because anywhere you go, you see the youth.
celebrating 25 years coronation anniversary of Kabiyesi. And Aki Kabiyesi, Aki Nku ọdún èní. Gbogbo wa ti ṣàdúrà. Aki Alan celebrate 25 years coronation anniversary of our Kabiyesi. Tí a bá ní ká kárí Olúwa ilẹ̀ máṣú ilẹ̀ máa kí la ní dúpẹ́ fún nígbà tí àwa ń dàgbà díẹ̀díẹ̀. Àwọn ilé mẹ́ta kan la máa ń rí ní Ayétẹ́jú yẹn. Ilé owó ni kò ní rọrí. Ilé alájà mọ̀ ní ilé láti gbé lórí. Ṣùgbọ́n ilé ti pọ̀ rẹpẹtẹ àti ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ júwe mọ́sìn in the last 25 years. Kí la ní dúpẹ́ fún. So many things have come up in Ishiwo, including some of us too that have been brought into recognition. Ọ̀sẹ̀rẹ̀ ìsìn wọn wá sẹ̀ èyí sẹ̀ ẹ̀ máa ṣíwọ́. Gbogbo àwọn táwọn tí ì sìn náà Ọlọ́run á jẹ́ ká lè sìn. Àwọn táwọn sìn Ọlọ́run jẹ́ ká ṣíwọ́ jẹ́wọ́. Nǹkan tá a fi ń hun Kábíyèsí tí Kábíyèsí fi ń hun wá tó lórí Ọlọ́run ní bá dùn. You will ever remain ever dey. Tí a bá wọ Ìṣíwọ̀ lẹ́yìn. My happiness knows no bounds. Gbogbo ẹ̀ tí à ń pọ́n Kábíyèsí Ọlọ́run á pọ́n yín lé. Ọlọ́run ò ní padà lẹ́yìn yín. Wọ́n ní ọ̀sẹ̀ tí ó ṣẹ̀ á máa ṣẹ̀ èyí tó ti ṣẹ̀ ẹ̀bí èyí á tún ṣẹ̀ náà ni gbogbo wa la máa sìn. Ọlọ́run á pèsè fún wa tá a máa fi ṣe. Kò máa sẹ́ni tó máa ṣàṣọ̀nù gbogbo yín o. Ní màá wá wọn Kábíyèsí máa wá wọn tí èmi náà máa wá wọn tí o. Ọwọ́ yóò nìkan lẹ̀ lápá aṣọ o. Ojú òní tì yí o. Àjọṣe pẹpẹpẹpẹ o. Báwọn kìí Kábíyèsí ta gbàjókè òní mo lórí ẹni kankan nínú gbogbo wa. Àmọ́ àjọṣe pẹpẹ wọn kẹ́ ẹ máa dàgbọ́n máa dògbó. Ṣèbí 25 là ń ṣe léèní. A máa ṣe 30, a máa ṣe 35, a máa ṣe 40, a máa ṣe 45. Ọlọ́run bá kọ́ à ṣe 50. Ọlọ́run láti Ọlọ́run. Bàbá. Ìjẹ́ chairman èyí ẹ̀rẹ̀ gbò Ọlọ́run ò lójú tì wá. Èyí members ti wọ́pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yẹn Ọlọ́run lójú tì yẹn. Kábíyèsí aláìlúwà ẹ fún mi support. Ìjọ tí máa jẹ́ bàbá gún à 19 years ago. Ẹni bàbá gún à láti kẹ́hìndé alájí tó bá jẹ́ sìn ó lè má jẹ mọ́ because èyí máa ń bẹ̀rẹ̀ fún láti fi kọ́ ni. You have to start and to buy the start aláìlúwà fún yàn dẹ́jọ́ kan àwọn ìjókòó sá. You have to start from somewhere ó lè máa yẹ láti jọ̀rọ̀ àbá òkè là ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alhamdulillah lókèlè rẹ̀ lẹ́mú un sí mo dúpẹ́ lọ́wọ́ yẹn àdúrà tẹ̀sẹ̀ fún ọjọ́ ọ̀la tèmi àti ìyàwó mi aláìlúwà àdúrà yẹn mọ́ wà ó mọ láti Nàìjíríà bí dé lóyìnbó ni aláìlúwà ní tẹ́lójú yín o Kábíyèsí àwọn ìsọ̀rọ̀ yẹn náà mo ń sọ lójú fún yín wá o àní ìṣíwọ́kẹ̀ àní ìgbà tí bá pàdé dàrú àní ìgbà táwọn ìṣíwọ́kẹ̀ kò ní dàrú àní ìgbà tí Kábíyèsí àní ìgbà tí ló dàrú ní jọra mi lójú mi dẹ̀. Lamodi of Ishiwo, FIBIGBADE wa Kábíyèsí aláyélúwà. Entire Ishiwo town and Ishiwo community as a whole. And we want to toast for his health, his good health, long life and prosperity. Yes, we pray to God that as we are celebrating 25th today, by the grace of God, saved by our royal mother, we will come here and celebrate the full 40 years. Amen. Although if you say 45, after 45, we will take permission from Kábíyèsí whether she have to continue. Kí ló lè ṣe Ọlọ́run mi, kí ló lè ṣe? Kí lẹ lè ṣe Ọlọ́run àwa, kí lẹ ò lè ṣe? Ẹ̀yin tẹ́ ẹ dá ayé àtọ̀run, kí lẹ ò lè ṣe? Kí lẹ ò lè ṣe Ọlọ́run àwa, kí lẹ ò lè ṣe? So lágbára Ọlọ́run ọba tó ti bá yín ṣe láti bẹ̀rẹ̀ yóò bá yín ṣe títí láéláé. Gbogbo àwa tí àjọmọ lẹ́yìn yín ẹ̀yin mọ sàárè àkọ́kọ́ nínú wa bó ṣe lè wù kẹ́ dàgbà tó ẹ̀yin mọ sàárè àkọ́kọ́ oníwájú òní kẹ́yìn ẹlẹ́yìn òní ṣíwájú ẹ̀ bá ṣe wá
toast fún ilé yìí a toast pé kẹ́mi yín kó túbọ̀ mọ̀ nínú ọlá ńlá àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ ìlú Ìṣíwọ̀ kó bẹ̀ sí gbèrú sí kéku máa ké ní kéku kẹyẹ máa ké ní kẹyẹ kọ́mọ ènìyàn kó máa fọ̀ nífọ̀ọ́ tọmọ èèyàn aboyún alùfẹ́ káwọn yẹn kọ́ máa bítíbitì àwọn àgàn káwọn yẹn kọ́ tọwọ́ àlàbòsùn ó ti rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ hip 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 hip. àti làjú sí ni o ibo ti kọ́ wa o sọ́nà fún wa ṣe àjọ máa ṣe pẹ́pẹ́ aṣọ àlàyé ayé òní lè kó sí o màmá royal mother kan ṣáájọ bẹ̀rẹ̀ a máa jọ sí pẹ́pẹ́ yìí ajá kìí jẹ wọlé ajá òní jẹ lẹ́yìn yá máa jọ sí yóò máa fa ẹ̀sán ló gbà wò fi èso tọ́lọ́run fẹ́ sílẹ̀ wọ́n sí fọ́lọ́run òun ṣe ti bí ọlọ́run náà bẹ́ẹ̀ wo àwọn ẹ̀sùn náà wọ́n á là wọ́n á tún yáyá fún wa ajẹ́jọ wọn pẹ́kẹ́ o bàtà ọ̀fẹ́ ayékẹ́ òní bọ́ sọ́dọ̀ wa a ti ṣe 25 ní àì máa ṣe o ṣé ń gbọ́n sí odòwọ́rù àpò máàkì ẹ̀ ni but circumstances àwa la ṣe custom age custom ló ṣe wá so we have the right to feel anything we want to do woman kan ṣe nítorí ìgbà 81 ló ṣe nítorí tó máa fi ṣe 80 nígbà tí musician tó wà nínú yẹn so eléyìí sùn sport club ló wá honour mi as royal father as the Lamodi of Isiwo 1 as the foundation member of Isiwo club 2 as the past chairman of Isiwo club 3 as the member of trustee 4 as the life president of Isiwo club 5 as the grand patron of Isiwo club 6 bó ṣe bí màmá ṣe ń ṣe fún mi ìwọ náà ń ṣe fún adẹ́gbẹ̀rẹ̀ social ìmàyà treasurer gbogbo ọmọ yẹn social services àwọn ìgbàgbọ́ àwọn ọ̀nà gbígbà wọ́n máa di lílọ gbogbo ẹ̀yin náà kẹ̀dẹ̀ gbogbo. 1 years which we have done years past 22 23 24 and now we are 25.